Alhamdulillah wa salatu wa salam ala rasulillah. Amma ba'd, fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúgbò Allah subhanahu wa ta'ala tó tún sọ àpòlò dáadáa ilé ìtàmọ̀sí islam. A tọrọ lẹ́kùn kí láti kẹfà náà Muhammad sallallahu alayhi wa sallam. Láì ní gba ara wa lásìkò. Tó ṣe jẹ́ pé program tó ń fẹ́ ṣe àti bí ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ̀ ó yẹ kí n ti ṣe tó wọ́n ti sẹ́ndì fídíò tí mo fẹ́ discuss rẹ̀ yìí wọ́n ti sẹ́ndì ẹ̀ sí mi látàárọ̀. Ṣùgbọ́n ibì kan tí mo lọ ní jẹ́ ráyè. Nítorí tó wá ṣẹlẹ̀ ń bẹ̀ náà alhamdulillah nítorí ẹ̀tún wáyé ká sọ náà ni. Ẹ bá mi share program yẹ́rì pé mo ti sọ tó jọ bẹ́ẹ̀ ti pẹ́ gan. Tọ́lá àwọn èèyàn mọ́ share rẹ̀ wọ́n fẹ́ kẹ́ share lé. Ẹ bá mi share program yìí dáadáa. Ní Fountain University wọ́n invite mi sí lecture kan bẹ̀. Ìyẹn ní Òṣogbo. Nígbà tá a wá débẹ̀ ìfẹ́ sọ much nípa ọ̀rọ̀ lecture yẹn ṣùgbọ́n nǹkan kan tó wà níbẹ̀ tí mo kàn fẹ́ sọ ìyẹn bí àárín ìṣẹ́jú kan máa bọ́ síbi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ àbí ìṣẹ́jú méjì ó pọ̀ jù máa bọ́ síbi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Bá mi share rẹ̀ bí mo ṣe sọ. Wọ́n sọ̀rọ̀ nípa Dr. Ibraheem Awa, bàbá olówó aka bàbá olówó. Wọ́n ń sọ àwọn dáadáa tí wọ́n ṣe sí yunifásitì yẹn. Alákọ̀ọ́kọ́ àwọn tó ń kẹ́kọ̀ọ́ Arabic and Islamic study ń bẹ wọ́n lé ní 200 tí mi bá ṣe mistake. Dr. Ibraheem Awa àwọn náà ń sanwó gbogbo wọn. Náà ń sanwó full scholarship ní o. Àwọn náà ń ṣe kí ni o náà ń sanwó gbogbo wọn pátá. Wọ́n lé ní 200 àwọn náà ń sanwó gbogbo wọn ní gbogbo ìgbà tówó bá ti ń tó san. Àwọn náà kọ́ mọ́sálásí tí ń bẹ ní yunifásitì yẹn mọ́sálásí ńlá ni. À ń sọ ń bẹ lónìí náà ni o ní mọ́sálásí ńlá ni o. So wọ́n kọ́ male hostel tán ló gba èèyàn 120 tí mo lè ṣe mistake ń bi kíní yẹn o ẹgẹ́ ti ń sìn tán ló gbẹ̀yìn 120. Wọ́n tún wá náà kọ́ bóyá CBT kan náà pé ni tó lè gba èèyàn 500 lẹ́ẹ̀kan náà wọ́n tún kọ́ fún yunifásitì torí Islamic University ní Fountain University àwọn nọ́ọ̀sìfàtì ọ̀dà pa àwọn náà ni. So wọ́n tún ní wọ́n sọ oríṣiríṣi wọ́n tún wá sọ̀kan tó tún wá lágbára. Wọ́n ní Dr. Ibraheem Awa ìyẹn bàbá tán fún ìmáàmù Ọ̀yọ́ mọ́tò méjì ní o tá a post yẹn àwọn ní o. Wọ́n tún wá sọ wípé àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ o nígbà táwọn bóyá sọ pé nígbà táwọn ṣe meeting láàárọ̀ yìí pẹ̀lú wọn o wọ́n ní àwọn máa sanwó gbogbo òṣìṣẹ́ yunifásitì yẹn fún odidi 13 months. Allahu Akbar. Wọ́n láwọn sanwó gbogbo òṣìṣẹ́ yunifásitì yẹn àwọn sanwó rẹ̀ fún kíni o 13 months. Ẹ máa dúró èèyàn tí ó mọ̀ ṣiṣẹ́ yunifásitì. Ẹ mọ̀ táwọn yunifásitì ó mọ̀ gbà. Ẹ mọ̀ bó náà ṣe pọ̀ tó àti sálárì wọn. Ẹnìkan sì lóhun ó san owó gbogbo wọn lóṣooṣù fún 13 months. Ọlọ́run bá jọ wọn bá wa bùkún bàbá yìí o. Ọlọ́run bá jọ wọ́n jẹ́ kọ́ làwọn parun o. Àwa wà ń bẹ gbogbo ìpàtà la gbọ́ ní lecture yẹn nígbà tó ń sọ àwọn dáadáa àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó lé ní 200 wọ́n dẹ̀ ń sanwó gbogbo wọn. Mọ́sálásí yẹn tóbi gan. Gbogbo tí mo sọ kalẹ̀ yìí wọ́n látàwọn míì táwọn ò tún lè sọ. Ìgbà tán débi owó àwọn òṣìṣẹ́ gbogbo òṣìṣẹ́ yunifásitì yẹn tán wá láwọn ti san wọ́n ná 100%. Wọ́n tún sọ ẹni tí ń sọ̀rọ̀ yẹn pa Dr. Awa yẹn tún fi kún pé 100% owó gbogbo òṣìṣẹ́ yunifásitì ìyẹn sọ pé secondary school sọ pé primary school yunifásitì owó gbogbo òṣìṣẹ́ yunifásitì fún 13 months. Lẹ́nìkan náà tó wá ń dìde nígbà tó ń fẹ́ sọ̀rọ̀ pé irú nǹkan tán ṣe ń bí o wọ́n ṣe ní mọ́ríkàsì Agége náà wípé wọ́n ṣe fáwọn
ọmọ akẹ́kọ̀ọ́ ọbẹ̀ náà ní scholarship nìyẹn. Ọlọ́run jọ mọ́jọ làwọn pa wọn àtàwọn àti fámìlì wọn jẹ́ kán bá níbi tó ti lérè o. Kódà àwọn èèyàn wà tọ́lọ́run bá dá tán sì ń gbìyànjú fẹ́sìn kọ́lọ́mọ́jọ làwọn pa wọn. Ìyẹn labalábí bẹ̀rù mo rò pé ìyìn gbọ́dọ̀ mọ́ ó ń mú mi lọ́kàn kí n sọ káwọn èèyàn náà kí wọ́n kẹ́kọ̀ọ́ látara rẹ̀. Ẹwà rẹ̀ yìí tí mo tó wá sáré fẹ́ fi kún òun ni wípé ẹ̀yin ará Ọ̀yọ́, ẹ̀yin àfáà nílùú Ọ̀yọ́, ẹ̀yin àfáà nílùú Ọ̀yọ́, ẹja mọ̀ tá à ń ṣe o. Bí fídíò méjì ni ṣùgbọ́n ẹyọ kan péré lèmi fẹ́ address. Sẹ́rẹ́ ẹyọ kan aláwọ̀kọ́ ẹjọ́ sẹ́rí tá a bá ń kéwú náà ẹ jẹ́ ká mọ̀ ké exposure, ẹ jẹ́ ká exposure bí wọ́n ti máa ń pè ọ̀làjú, ẹ jẹ́ ká kọ́ mọ́ kéwú. Ẹ jẹ́ ká pé ìwé lèèyàn bá máa fi lajú ẹ jẹ́ á kà á. Ká pé jíjáde síta sísúnmọ́ àwọn èèyàn kan lèèyàn bá fi máa ń lajú ẹ jẹ́ á gbìyànjú ká lajú. Àìlájú ò dáa. Ẹnìkan ṣe fídíò ó fi ń sọ̀rọ̀ nípa ìmáàmù Ọ̀yọ́ tuntun, mò ń bọ̀ wá bẹ́ẹ̀. Ó wá ṣe fídíò míì again, wọ́n sẹ̀dẹ̀ sí mi náà ní ìrìn. Bí mo ṣe máa ń sọ mo sì wà lórí ẹ̀dì sìn kì í sì sọ̀rọ̀ bóyá èèyàn kan ń sọ bẹ́ẹ̀. Tí n bá ti ṣe fídíò tí mo upload fídíò sórí Facebook báyìí mo máa ń delete app ń padà ni. Yes, mo ti sọ náà rí. Àwọn kan ló kò yá mo kàn fi ẹni tó bá mọ̀ mí tó bá súnmọ́ mi. Bí mo ṣe ń ṣe fídíò yìí lọ́wọ́lọ́wọ́ yìí tí mo ń rìkọ́ọ̀dù ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wallahi tallahi Facebook app o ta mọ́ lòun kò sí lórí fóònù mi. Pàtí n bá wá parí tí mo fẹ́ post ẹ̀ màá tó wá lọ tún dáńlóòdù màá ṣe wá post ẹ̀. So many things ni mi sábà mọ̀ ṣùgbọ́n tó bá send sí mi mo rí pé ó yẹ ká sọ̀rọ̀ lórí ẹ̀. Èmi ò rí wọ́n send ẹ̀ sí mi náà ni. Ní ẹni yẹn ó ti kọ́kọ́ ṣe fídíò tó fi àdírẹ́sì ọ̀rọ̀ kan pa àmọ́ mò ń bọ̀ wá bẹ́ẹ̀. Ó wá lọ sí fídíò mi. Ìwọ tó ìwà sọmọ Ọ̀yọ́ o gbọ́dọ̀ dá sọ̀rọ̀ yìí o lọ rán ọ̀rọ̀ lé yín toró ti mọ̀ pé rú àwa ẹnu wa ìdúró tá a bá rábòsì á jáde. Ó wá fẹ́ rán wa alákọ̀ọ́kọ́ ọmọ Ọ̀yọ́ lèmi, ọmọ Ọ̀yọ́ state òun ni mí. Bẹ́ẹ̀ ni àwọn sọ pé ká wá expose ká lajú ni wípé mo pé ká lajú ká rìnà ká jáde ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nígboro ká mọ̀. Fídíò tó post sórí Facebook tó wá ní káwọn èèyàn mọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà tó mọ̀ yín wáyé tó post ẹ̀ sínú yàrá yín. Ó fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ń pa nǹkan ó dẹ̀ wá ń sọ lórí Facebook. Ìwà ìlájú nìyẹn náà, ìwà roko nìyẹn náà, Ọ̀yọ́ èsì ìsoko. Ìwà roko nìyẹn náà, òun sọ nǹkan lórí Facebook. Ó wá ní ẹ̀yìn ìfẹ́ kẹ́nìkan kò gbọ́dọ̀ dá sí o. Àárín àwọn tó fẹ́ kán dá sí yẹn nìkan ló ti lọ́ mọ discuss ẹ̀ náà. Ẹ jọ ẹ já mọ táwọn ọmọ sí ń gbà mí fà. Number 1. Number 2 kílẹ̀ nìyí sọ. Aláwọ̀kọ́ máa fi mọ́ ẹ mọ́ dá wàhálà lẹ̀. Àwọn nǹkan tẹ́ lè yanjú láàrin ara yín ẹ mọ́ gbọ́ sórí social media. Táwọn èèyàn bá wá dá sí tán ẹ wá máa pariwo àwọn èèyàn kan ló fẹ́ dọ̀dọ̀ yín ro hàn ní mọ̀ pẹ́yìn gangan lẹ tanná bọra yín dì. Wọ́n ní mọ̀ pẹ́yìn gangan lẹ bẹ̀rẹ̀ sí ń create wàhálà tẹ́ lè yanjú láàrin ara yín. Irú àwọn ìwà àtàwọn ṣe sí àwọn oníjẹgúdújẹrá kan nílùú Ògbómọ̀ṣọ́ tó fi ń gbógun ti ìmáàmù Ògbómọ̀ṣọ́ òun lẹ́yìn náà tó fẹ́ bẹ̀rẹ̀ yìí. Ìsọ pé gbogbo àwọn àfáà o fẹ́yìn tó jáde yẹn o àwọn nǹkan tó ń sọ àwọn nǹkan tí ò lọ nínà. Ẹni yẹn bọ́ta ó ní ìmáàmù wọ́n ṣe wúyè wọ́n invite àwọn àfáà kan ẹ wá ń dákọ̀ àwọn àfáà yẹn. Ó wá ní ìmáàmù ẹ mọ́ dá wàhálà lẹ̀. Ó wá ń tẹnu pé tẹ bá mọ̀ pé ẹ fẹ́ rí ìjọba yín ṣe o ẹ gbọ́dọ̀ bá wọn àfáà ṣe. Ṣé tán bàbá wọn ṣe só dàjọba wọn rú ni. Àwọn ọ̀rọ̀ báyìí ò kí ń sọ fẹ́ni tó jó lórí ìmọ̀ mọ́kàn lórí ilé ni ó pè é ìwà níbà yín ṣe màá wá wo nǹkan tẹ́ ẹ ṣe
ìyín sọ bá àwọn gbà ìmọ̀ rẹ̀ sì tún ní gbọ́ náà ẹ̀mọ́ lẹ́nu wá ń rùn ẹni gbọ́ àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ìyín sọ sí ẹni tó jó lórí kò ní jẹ́ gbọ́ gan débi àbòsí lẹ ṣe fún mọ́mù torí mo rí pé tí ń kẹ́ni alára kẹ́ wọ́n ní àwọn agbá àwọn alìsù náà wà àrí mọ́mù Ògbómọ̀ṣọ́ ń bẹ àti rí mọ́mù kìnní kan ń bẹ àrí akádìpù ń bẹ àsìrẹ́ nìkan ń bẹ ó dákọ̀ tán kódà pọfẹsọ Alárògán bẹ́ẹ̀ babalágbé ní bẹ́ẹ̀ ń bẹ àwọn àfọ Ọ̀yọ́ náà ń bẹ ń bẹ àwọn àfọ àfáṣàn tọ̀dọ̀ tiẹ̀ lórí ń bẹ ṣebí ọjọ́ tó fi ṣe kíní yìí pọ̀ nínú àwọn àfọ Ọ̀yọ́ àwọn àfọ àgbà lọ́yọ̀ tán jẹ́ mọ̀rìkàsí ìjọ tán ṣe lecture ń bẹ náà ìfẹ́ mọ́ dárúkọ tẹ́pọ̀ àwọn náà ṣe lecture ń bẹ náà ó wọ́n ń sọ̀rọ̀ yẹn bí ìgbà tó ṣe pé bàbá àmọ́ọ̀mù tó ń ṣẹ̀jẹ̀ yìí ti sideline gbogbo àwọn kan bàbá tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ tán àti ìdẹ́ nìkan kan mọ̀ wọn ti ìdẹ́ nìkan kan mọ̀ wọn mọ nìkan kan ẹ̀yin tẹ́ ẹ mọ ra yín tẹ̀sán kọ́ fẹ́ kàn recognize yín ìjẹ́ yìí lọ kí bàbá àmọ́ọ̀mù yẹn kú ìjẹ̀mọ́ọ̀mù tó tọ́jú yìí mo ti gbọ́rọ̀ tó pọ̀ lórí ẹ̀bọ̀n ìfẹ́ ká tu ìfẹ́ ká lọ bẹ̀ kúmọ̀dà kan tó fẹ́ dá wàhálà mi lẹ̀ rárá ṣùgbọ́n ẹ̀yin èèyàn tẹ́ bá rí fídíò yẹn bàbá yẹn ò kì í ṣe èèyàn bẹ́ẹ̀ o bàbá àmọ́ọ̀mù tuntun wọn kì í ṣe èèyàn bẹ́ẹ̀ o torí yẹn ti fẹ́ mọ̀ sí sígbà tó ṣe pé wọ́n ti sáré ń takò àwọn kan lẹ́nu ìgbà kan dé ẹjẹ́ lálàáfíà nù ìsìláàmù yìí torí tọ́lọ́run àbí gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ìsìn òun pariwo lórí Facebook sọ́fíìsì ìmáàmù nìyẹn ni sẹ́ẹ̀mọ́fíìsì wọn ni ẹwà mọ sunkún pé àwọn kan ń dá sọ̀rọ̀ tí ó kàn wọ́n àwọn kan ń dá sọ̀rọ̀ tí èso Ọ̀yọ́ ni wọ́n àwọn ọmọ Ìbàdàn àwọn ń dá sọ̀rọ̀ Ọ̀yọ́ ṣé wọ́n lo ọpọlọ rẹ láti gbọ́ ọ́fíìsì ìmáàmù yẹn lọ nígbà tó fẹ́ sọ̀rọ̀ sórí Facebook lọ́fíìsì ìmáàmù ni só ti pè wọ́n gbé ni só ti dọ́fíìsì wọn dá yín lónìí kó tó wá sí Facebook àbó kan fẹ́ trend àbáwọn kan ló fẹ́ mọ sponsor àbáwọn kan ló ń tìyìn kẹlẹ́ bàfẹ́ tó mọ dá wà láàlẹ́ ibibẹ̀ yẹn Ọlọ́run ní gbà fún yín àwa náà sì ní gbà fún yín ló já tètè jáde tìyìn báyìí. àwọn tí wọ́n jẹ́ kọ́mítì tọ̀bánì yìí sọ́yọ̀ kan gbogbo wọn ni bóyá èèyàn méjì péré ní ṣe Ọ̀yọ́ bóyá èèyàn méjì péré tí ń dàpọ̀ méjèèjì ń gan ìwọ náà lọ wá àwọn fúnra rẹ̀ èèyàn méjì péré bí wọ́n ní wọ́n ń sọ ọmọ Ọ̀yọ́ èèyàn méjì péré Sheikh Dawudu igi ogun wọn èso Ọ̀yọ́ ni àbáwọn kéré lọ́yọ́ ni tí wọ́n bá pẹ́ àwọn àfáà sáìdì tọ̀dọ̀ tí yín ẹ lọ complain ní ọ́fíìsì ìmáàmù ẹ mọ̀ wá sórí Facebook tó o bá yí wá sórí Facebook táwọn èèyàn wá sọ̀rọ̀ lórí ẹ̀ tí n bá gbọ́ tó o bá sun ẹkún pé àwọn kan ń dá sọ̀rọ̀ yín nìkan fà ọ́ báyìí kán sì mọ tó blálà sí ọ̀ǹdì ni ẹ ní fi bẹ́ẹ̀ yín ẹ ní fi yanjú ọ̀rọ̀ tó bá ọ̀rọ̀ yẹn bá ti wá bomi ráàgì tọ́rọ̀ yẹn bá ti escalate tọ́rọ̀ yẹn tó yẹ pé ó ti di kọjá nǹkan tẹ́ ẹ fẹ́ wà wọn pariwo ń gbà kí ẹ ọ̀rọ̀ yìí kò káwọn kinní kan ìwọ tó ń sọ̀rọ̀ ọ̀nù ilé ń ta tó wá ní kán má bá yín discuss ẹ̀ lórí rédíò ìwọ ló ti kọ́kọ́ fà á tó fẹ́ ọ̀rọ̀ yín tó fi mọ́nu lé ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ẹ tún ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ nígbò sí gbò ó ti fẹ́ sọ di kẹyìn àwọn àlìsàn náà nìkan lẹ wá pè sọ pé tó ń sọ nìyẹn àwọn àlìsàn náà nìkan lẹ wá pè wọ́n pè wọ́n mọ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n pa Kádìpù ó tún náà onísàlẹ̀ ìṣítù ń bẹ́ẹ̀ mo rí gbá ń bẹ́ẹ̀ mo ráwo ń bẹ́ẹ̀ kí ló dé ẹ mọ́ ó ti wà ẹ́lí jù tẹ bá nídìí ẹni tì ẹ lọ bá mọ́mù ẹ lọ sọ́fíìsì wọn ó là ń sọ ní ìsìn àwa tá a fàlàfíà là ń sọ̀rọ̀ yìí o àwa ìlà fàlàfíà là ń fún wọn mọ̀nà pé tó yẹ kán ṣe rè ké sórí Facebook òní next thing kò sí tó bí mi inú tó ó tó wá ṣe fídíò mi yẹn ìwọ tí ẹ bá ṣe kíní kan mọ́ dá sọ̀rọ̀ yìí o wàláhì ìwà tí ò ní kíní ni kí ló wá sórí Facebook fún kí ló wá sórí Facebook fún tó dúró sílé yín ẹ lọ sọ́fíìsì mọ́mù ẹ lọ bá wọn sọ̀rọ̀ àwa ní báyìí o ipò tèmi náà dìmú lu Ọ̀yọ́ ire o ẹjá jọ ṣiṣẹ́ papọ̀ o ó ti tán táàbà wá gbọ́ngbà ẹ tó lọ bá wọn míì náà bàbá mi kí ló dé àwọn èèyàn yìí àfa ni wọ́n kíní kan nǹkan kan gbogbo ọ̀rọ̀ tó ń sọ náà mọ ibi tó ń sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ ti yé ẹjọ́ oyè mọ́mù gan sí èsì sẹ́ni táàbà pé èèyàn dá sọ̀rọ̀ èmi mo sì wà èmi àwọn tó súnmọ́ mi mọ̀ wọn ì kọ́kọ́ láìkì ọlọ́run kan tóbi ni nínú tí ń fẹ́ láyé ni káwọn èèyàn mọ́ mi wàláì torí wàhálà lèmi rí sí
ó kàn mọ́ lọ́ mọ́ bọ̀ wàhálà ò ní nísinmi èèyàn ò ní nísinmi ìyìn lẹ́yìn káwọn èèyàn mọ́ mi láyé ọlọ́run kan ti ká dára pé àwọn èèyàn kọ̀ọ̀kan kàn mọ̀ mi èmi ò fẹ́ o mo láìkí bíi mo lè wà nulẹ̀ fún 24 days 30 days kí n sáà mọ́ kírun kí n sì mọ́ jẹun kò lè ní mí lára tán bá pé èèyàn dá sọ̀rọ̀ èmi ò rò pé kí inú èèyàn tó máa dùn ni torí tán bá pé èèyàn dá sí gan wàhálà ni ìwọ náà ló lo ẹnájì rẹ ìwọ ló ní nísinmi ẹ̀yin tó wá ń sunkún pé wọ́n pè yín dá sọ̀rọ̀ wọ́n pè mí ẹlòmíràn ni ní tó jẹ́ pẹ́tọ́ mi ni wọ́n fi fún ọ nísinmi ni débi kò sí ẹ̀rí bẹ́ẹ̀ ẹ wá bàbá mọ́mù yẹn ẹ mọ̀jì wọn sọ̀rọ̀ yẹn pọ̀jù ẹ wá bàbá mọ́mù yẹn ẹ bá wọn sọ̀rọ̀ pé àwa báyìí ni ò mọ̀ wá sórí Facebook mọ̀ tí n bá tún padà rí ọ ní orí Facebook ìwọ ọmọkùnrin tó bọ́tà tí n bá tún padà rí ọ ní orí Facebook nìkan fa ẹsẹ̀ rẹ báyìí kan da omi sí i kan fún ọ ní blálà ọ̀rọ̀ tó yẹ tẹ́ ẹ lè yanjú ńlẹ̀ ń gbé wá sórí Facebook táwọn èèyàn bá yín yé sí àwọn tí ò nítumọ̀ táwọn bá yín yé sí àwọn pariwo àwa tá a mọ tá a lè bá yín dá sí náà láti bá yín dá sí mọ̀ ṣe bá mọ o ìní nọ́mbà rẹ ní ìbá pé ọ o mọ̀ ṣe bá mọ́kọ̀dá o tó ti gbọ́ àríjù bá ń lọ kọ́lọ́n kó dúró tẹnu kọ̀ọ̀kan wa bàbá mọ́mù náà kọ́lọ́n kó bá gbọ́dọ̀ àwọn kọ́lọ́n kó bá wa dúró tì wọ́n kó wá sí dáadáa fún wọn kí ó má pín wọn pa mọ́mù alógun wọn sọ náà kọ́lọ́n wà dúró tàwọn náà àtúgbò àwọn mọ́mù pátápátá kọ́lọ́n kó bá wàhálà ìmọ̀ táwọn èèyàn máa ń rí bí mo ti ṣe ìmọ̀ọ́mù láwọn mọ́sálásí tí ìṣẹ̀yọ̀ kan tí ìṣẹ̀ méjì mo mọ́ kó bẹ́ẹ̀ ni iṣẹ́ ni àfẹ́ntọ́lọ́ bá fi rọ̀ lọ́rùn ni ẹ lọ bí mọ́ gbòmọ̀ sọ kì í ṣe pé wọn táwọn kan bá wọn jà sí wọn tó fẹ́ para wọn lé lórí torí pé òun sọ pé àwọn ríjọsìn ṣe ń bẹ̀ ni iṣẹ́ ni wọ́n ti pa àwọn ródòdó àwọn táwọn èèyàn sọ iṣẹ́ ni wọ́n pè wọ́n bí wọ́n ní táìmù ara wọn gan-an ẹ̀bí mo báwọn yẹn ṣe máa ń rò yí pé ọdún náà kó lọ sí dáwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní sá kọlọ̀ kó dẹ̀nu ẹjọ́ kí n tó lọ àwọn táwọn fẹ́ sọ online class yìí o àwọn táwọn fẹ́ ṣe kí ni online class ẹ pè nọ́mbà mi 0903132 mo fẹ́ sọ online class kan tí ń sọ láìpẹ́ àwọn èèyàn tá a kójọ síbẹ̀ 10 péré ni wọ́n wọ́n tó wá fẹ́ sọ online class yẹn o lè mẹ́sẹ̀gì mi èèyàn 10 péré la fẹ́ èèyàn 10 yìí wákàtí kan sí láwọn fi ṣe èèyàn 10 péré yóò dẹ̀ jẹ́ ẹni tó fẹ́ kọ́ èdè lárúbáwá kì í ṣe Kùránù eléyìí àti ṣẹ́rí àwọn èèyàn serious èdè lárúbáwá ọ̀rọ̀ tá a sì gbà kọ́ ọ̀rọ̀ tá a gbà kọ́ ọ sọ pé sàdánkátà èèyàn 10 péré sì ni èèyàn 10 péré tán dẹ̀ ti ní nǹkan díẹ̀ lára wọ́n sanwó owó yẹn lè mọ́ pọ̀ kódà ó lè mọ́ pọ̀ tó yẹ tá a mọ́ gbà fún normal class àwọn èèyàn kan náà bá ń pé irú tá a ṣe ń gbà kankan jọ kí n tó ṣe fáwọn padà ń wá ronú sí pé màá sì ṣe mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ẹ̀kẹ́ ti ń ṣe báyìí èèyàn 10 péré náà ni tó bá tètè mẹ́sẹ́jì mi bọ̀ ó ti ké ó díẹ̀ o ó ti lè ka nǹkan ó lè so nǹkan pọ̀ jálásà kátàbà fẹ́ kó ó sì serious ó nídìí seriousness èèyàn 10 péré mo tó ń sọ èèyàn 10 péré ni o 09031324112 àlùgọ́tò làrọ̀bíyà la fẹ́ kọ́ kì í sáwọn level dùrúsù lùgọ́tò ọ̀nà tá a gbà kọ́ tó bá kọ́ tó wá wò pé kíní yóò ṣàǹfààní fún mi gbogbo tó bá san pátá ní ìdápadà fún wallahi tallahi thumma billahi alladhi la ilaha illa huwa àwọn tó sì ti kọ́ irú ẹ̀ náà wọ́n mọ̀ àwa ti ń kọ́ àwọn èèyàn láwọn nǹkan máa bọ̀ bó ti stop ti pẹ́ torí pé mo rí pé mi ò ní time àwọn kan wá ń dà mí láàrin lọ́jọ́ mẹ́ta yìí tẹ́kọ́ ti kọ́ àwọn ẹ̀kọ́ yẹn rí tọ́wọ́n náà àwọn fẹ́ kọ́rú ẹ̀kọ́ ń padà pé torí pé àwọn òkọ́ tán gbà yẹn ó sì dùn àwọn pé kí n jọ sí mo tó lè initiate ẹ̀ padà torí ẹ̀ mo fi fẹ́ ṣe 090313241 ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp tó bá fẹ́ ṣe sọ pé nínú àwọn èèyàn 10 tí mo dárúkọ tó bá ti mẹ́sẹ̀jì mi rí fáwọn online class wa tówó yẹn bá pọ̀ mẹ́sẹ̀jì mi ní ìsìn opportunity relay torí pé jẹ́ èèyàn 10 ni ó níye tá à ń gbà fún èèyàn kan tá à ń kọ́ ní class wọn fún èèyàn 10 àjọ mú táìmù tó jọrọ gbogbo wa lọ́rùn ẹ mọ̀ jẹ́ sọ́kọ̀ 09031324112 jẹ́ kí n mọ̀ pé torí class èèyàn 10 yẹn ló fi mẹ́sẹ̀jì mi o 09031324112 09031324112 wassalamu alaikum warahmatullahi wabarakatuh.